ẹ̀yin èèyàn lé wọn ní kábíyèsí sọ̀rọ̀ o wọ́n fìbínú sọ̀rọ̀ sí àwọn olórí o wọ́n ní tí wọn bá ti lè dúró ti àwọn àtìyàwó àwọn Queen Naomi kí wọ́n kó ẹrù wọn kí wọ́n fi àwọn sílẹ̀ kí wọ́n fi àwọn ààfin àwọn sílẹ̀ o wọ́n ní àwọn ò ní dandan ni kí wọ́n wà pẹ̀lú àwọn o àbí kí wọ́n fẹ́ àwọn ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo gist tẹ̀ kábíyèsí ní kí wọ́n sign out kí wọ́n fi ààfin àwọn sílẹ̀ kí wọ́n bá ilẹ̀kùn jáde kí wọ́n jọ kán má ní àwọn lára ẹ̀yin èèyàn lé allegedly bá ṣe gbọ́ ni o. tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ́ ń darapọ̀ mọ́ channel mi èmi ọmọ yín Máṣọ́lá mo kí yín káàbọ̀ sí orí Máṣọ́lá Gist TV ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́. orúkọ mi ni Máṣọ́lá mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà ẹ̀yin èèyàn lé tẹ́ bá ti subscribe ẹ lọ subscribe o so that tá bá ti post any gist ẹ máa rí Yorùbá la máa ń sọ lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti ìṣe wa a dẹ̀ tún ń sọ Yorùbá nítorí àwọn bàbá wa àti ìyá wa tí wọn ò gbé òyìnbó ní ilé ẹ̀yin èèyàn ilé ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo gist tèmi. kábíyèsí ní àwọn bá wọn sọ̀rọ̀ nítorí pé èèyàn mẹ́ta nínú wọn ni wọ́n ń support wedding àwọn àti Queen Naomi o wọ́n láwọn tó kù wọ́n ní wọ́n takò wọ́n ní òye pé kì í ṣojú àwọn ni wọ́n ṣe wedding pẹ̀lú Queen Naomi wọ́n ní àwọn máa fight àwọn máa jà tí kábíyèsí bá fẹ́ ṣe wedding fún Queen Naomi ipe tí kábíyèsí bá fẹ́ ṣe wedding kó gbogbo àwọn kó lọ ṣe wedding fún gbogbo àwọn pọ̀ ẹ rí pé yẹn fọ́ ni ó lágbára o allegedly nǹkan tá a gbọ́ ni o. ẹ̀yin èèyàn lé Queen Naomi àti kábíyèsí ọ̀rọ̀ wọ̀nyí ó lágbára ó ní agbára kábíyèsí pinnu láti gbé Queen Naomi lọ sí church láti lọ ṣe church wedding fún Queen Naomi wọ́n ní àwọn olórí ń gbọ́ wọ́n ní àwọn olórí ń bínú wọ́n ní àwọn olórí ń faraya wípé kì í ṣe ojú àwọn ní kábíyèsí ni wọ́n á ṣe wedding yẹn fún Queen Naomi ẹ̀yin èèyàn lé kì í ṣe nǹkan kékeré o bí a ṣe gbọ́ o allegedly kábíyèsí ní nǹkan tí àwọn fẹ́ o ní káwọn ṣe wedding yìí fún Queen Naomi ìpè church dẹ̀ ni àwọn ti fẹ́ ṣe wedding fún Queen Naomi wọ́n ní àwọn olórí ní láyéláyé àwọn ò ní gbà ìpè kábíyèsí máa kó gbogbo àwọn lọ sí church wọn lọ ṣe wedding fún wọn ni àwọn olórí wo ló ń sọ bẹ́ẹ̀ allegedly Mariam Ronke àti Ashley wọ́n ní àwọn ló ń tako wedding tí kábíyèsí wọ́n fẹ́ ṣe fún Queen Naomi o. so wíwá palace yìí kábíyèsí wọ́n ti gbé a lot of ìgbésẹ̀ o wọ́n gbé ìgbésẹ̀ tó lágbára láti fi tún gbogbo ibi tí Queen Naomi máa dé sí ṣe gbogbo ibi tí Queen Naomi máa dé sí ibi tó lápẹẹrẹ ni kò sí wàhálà security wà fún wọn ẹ mọ̀ pé kábíyèsí ti ń renovate Yèyélúwà quarters Queen Naomi ó ti tójọ́ mẹ́ta báyìí everything is set video camera CCTV camera gbogbo ẹ̀ ló wà ń bẹ̀ kò sí wàhálà gate everything ẹni tí Queen Naomi bá fẹ́ rí náà fẹ́ rí wọ́n dẹ̀ ti fún àwọn olórí wọ́n ti fún wọn lóṣù mẹ́ta kan fi kẹ́rù wọn kan fi kúrò ní palace allegedly bá ṣe gbọ́ ni. so bí a ṣe gbọ́ o wọ́n ní kábíyèsí ní àwọn máa ṣe renewal of vow o pẹ̀lú Queen Naomi inú church dẹ̀ làwọn ti fẹ́ ṣe wípé tó bá jẹ́ pé inú church làwọn ti fẹ́ Queen Naomi ni ní ìgbà tí àwọn kọ́kọ́ fẹ́ wọn bóyá Queen Naomi ò bá má ti kúrò nínú palace wípé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí kò bá dẹ̀ má ti ṣẹlẹ̀ wípé so renewal of vow táwọn fẹ́ ṣe inú church làwọn ti fẹ́ ṣe so wọ́n ní kábíyèsí ní tí Queen Naomi bá ti rí pé àwọn ṣe renewal no church Queen Naomi ò ní lè sọ pé àwọn fẹ́ fi palace sílẹ̀ àbí àwọn ò fẹ́ fẹ́ àwọn mọ́ wọ́n ní àwọn olórí ní wọ́n á fẹ́ àwọn gbogbo àwọn pọ̀ ni wọ́n ní kábíyèsí ní pé àwọn ò fọ́ọ̀sì olórí kọ́kọ́ kó dúró olórí tí ò bá ti lè accept nǹkan táwọn ń sọ láti lọ ra ilé síta kán gbé ẹrù wọn kó jáde nínú palace àwọn ní kí àwọn olórí kí wọ́n kúrò ní palace àwọn o tí wọ́n bá ti support àwọn àtìyàwó àwọn Queen Naomi gist tá gbọ́ ni o ẹ̀yin èèyàn lé nǹkan tí ó kàn yé mi fọ́rọ̀ àwọn olórí ni pé ìwọ Mariam ìwọ Ronke àti Ashley
ẹlẹ́yin o ẹlẹ́yin ò ní gbà kí kábíyèsí fẹ́ Queen Naomi ní church àmàwá kọ̀ọ̀kan o ṣé ẹ̀yin ni ọkọ ni àbí kábíyèsí lọ́kọ torí ọ̀rọ̀ yín ò yé mi rárá ṣé ẹ̀yin ni ọkọ ni àbí kábíyèsí lọ́kọ tẹfilẹ́ni gbà kí kábíyèsí fẹ́ Queen Naomi nínú church ó mà ṣe o honestly mi tí ò bá ń ṣe nǹkan tó ti ṣẹlẹ̀ pé destiny irú ẹ̀yin ni kábíyèsí fẹ́ irú etí ẹ̀ wo Mariam yẹn àtolórí Rónkẹ́ tí ò bá ṣe pé kábíyèsí fẹ́ yín ẹ̀ lè rọ́kọ kì í ṣọ̀rọ̀ ọ̀rọ̀ tá ọkùnrin wo ló fẹ́ yín àfi ọkùnrin tó bá máa gbowó lọ́wọ́ yín àfi ọkùnrin tó bá máa gbowó lọ́wọ́ yín kí ló dé ẹ wá fẹ́ kábíyèsí tó ẹ wá ń ṣe bí ìgbà tó yẹ pé ẹ dáa ju bẹ́ẹ̀ ṣe rí lọ ẹ̀ẹ́dẹ́ èèyàn bá yín sòótọ́ ọ̀rọ̀ kábíyèsí ẹ jọ̀ọ́ ẹ tètè ṣe wedding yẹn o pápápá ẹ tètè gbégbèsè gbogbo decoration kí wọ́n kí ẹ fi Dr. Elizabeth àti olórí Tèmítọ́pẹ́ sí nkí ẹ pé kó máa ṣe preparation wedding Queen Naomi àwọn méjì ta trust nìyẹn ọlọ́run elédùnmarè á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi o ní agbára ọlọ́run òkè òkè ní ọlá yín á máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Please share this video, like and subscribe. God bless you all. Love you.